ènìyàn ṣe ti gbọ́ ÒpómúléróTV ti dé bí àṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn, àwàdà àti ìròyìn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní déédéé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television ՕpómúléróTV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Àjùbà kan ra bàtà tó tọ́lé aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn bàǹkọ̀bì ètò ayé wa níbi gan. Ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí àwọn ohun wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun. Ẹkú kalẹ̀ sáàgùlé Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa. Ẹ̀yin ọmọdé ilé, ẹkú ìkàlẹ̀ níbẹ̀ ń. Túndé Kèlání lóní káàkì gbogbo yìí pé o. Ayé wa dùn gidi gan. ՕpómúléróTV lóní káàkì gbogbo yìí o. Ayé wa aládùn àlóyìn gidi gan. Òpómúléró, 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 ՕpómúléróTV. Alẹ́ o, àwọn olólùfẹ́ ՕpómúléróTV. Ṣé dáadáa kí a bá wọn ni? A tún ti wá lè ní o pẹ̀lú ìṣẹ́ tí wá pẹ̀lú àwọn ètò yín a máa ń fẹ́ràn láti kárò. Orúkọ tèmi oníṣe Oluwa Ọmọtúbúra ni. Ìsànlẹ̀ ti mọ̀ pé nùṣẹ́ ti ṣe ní ՕpómúléróTV. Àkójọpọ̀ ìròyìn láti àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá pẹ̀lú Tolúlọpẹ́ Ìbíkúnlé láti ọwọ́ Dawn Commission. Wọ́n á mú bẹ̀rẹ̀ ètò ní o. Lẹ́yìn ẹ̀ a tún wá gbọ́ ohùn Ifá apá kejì. Sànwárí ní báyìí Àǹjẹ́dá Alábá Tolúlọpẹ́ Ìbíkúnlé di fún wa ní àkójọpọ̀ ìròyìn. Ó yá Àǹjẹ́dá lọ. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Ìbíkúnlé Tolúlọpẹ́ ní orúkọ mi. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ti gbóríyìn fún ọ̀nà tí gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá ń gbà láti tukọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọọ̀ni ní ọgbọ́n inú ni gómìnà lò láti yanjú wíwọlé jáde àìtọ́ àwọn ará Ilé-Ifẹ̀ ní Igbó Ṣáṣá, ní èyí tí kò sì yọrí sí aáwọ̀ kankan bí ó ti wù kí ó mọ ní ìpínlẹ̀ náà. Èyí wáyé látàrí ìlérí gómìnà náà tí ó ṣe pé ìjọba ọ̀hún yóò ṣe ohun gbogbo tí ó wà ní ìkáwọ́ rẹ̀ láti yẹra fún èdè àìyedè bí ó ti wù kí ó mọ láàrin ìjọba àti àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nítọ̀ Ìbíkúnlé Amósùn ti béèrè fún àtúngbéyẹ̀wò pínpín owó tí ó ń wọlé sí àpò ìjọba àpapọ̀ láti orí àwọn nǹkan ọrọ̀ ajé tí ó yàtọ̀ sí epo rọ̀bì tí ó fi kan owó tí àwọn òǹrajà ń san lórí ọjà tí wọ́n bá rà tí à ń pè ní VAT. Amósùn sọ èyí ní ìlú Abẹ́òkúta, ó sì tún fi kún un pé àtúngbéyẹ̀wò yìí di dandan
látàrí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ní pápá eré ìdárayá MKO Abiola tí ó wà ní Kútọ̀ ní Abẹ́òkúta ní ìdíje eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá fún àwọn ilé ìwé girama tí a mọ̀ sí Principal Cup ti wáyé. GT Bank ni ó ṣe olùgbọ̀wọ́ ìdíje yìí. Àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù lọ́pọ̀ yanturu láti agbègbè Ẹ̀gbá, Ìjẹ̀bú, Rẹ́mọ àti Yewa ni wọ́n wá sí Kútọ̀ fún eré ìdíje yìí. Àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. ÒpómúléróTV. We are privileged and very much honored as bona fide Yoruba sons to welcome you all to this epoch-making event to celebrate the Yoruba nation, a nation which has a language that I'm told is the most widely spoken African language outside Africa. Thank you for putting your hands together for the Yoruba race. Màá rọ̀ wá lẹ́ẹ̀kan sí ní tọ̀wọ̀tọ̀wọ̀ wípé kí á dìde dúró fún orin ilẹ̀ Yorùbá. Ìṣọ̀kan àtòmìnira, ìyẹ̀jẹ̀ ká máa lépa, tẹ̀síwájú ọ̀pọ̀ ire, àwọn ohun tó dára, ọmọ Oòduà dìde, bọ́ sínú ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ jẹ́ kí a jókòó. I feel so proud to be a Yoruba son. Mo máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ wa kí wọ́n máa bọ̀ wá sí orí pèpele níbí. Mo kí àwọn bàbá wa, àwọn aláyélúwà, àwọn tó ń kó wa jẹ for more than 1,000 years. I know a little bit of how people live in the world, and they don't live the way we live here. People do not live the way we live here. Ajagun ní 19th century. That's not the last century, the century before it. Ó bẹ̀rẹ̀ ńgbà tí empire tí Aláàfin Ọ̀yọ́ tó dá sílẹ̀, tí empire yẹn tó bẹ̀rẹ̀ sí ní wàhálà. Ìjòyè ń bá ìjòyè jà, ìjòyè ń bá ọba jà, díẹ̀ ó ṣà ń dàrú sí títí ó fi dàrú pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nú èèyàn dẹ̀ kẹ́rù wọn wọ́n ń kúrò ní eré àbí tí Ọ̀yọ́ wà. Kì í ṣọ̀yọ́ tí Aláàfin wà lénìí o. Ọ̀yọ́ ilé tó jẹ́ pé àwa Yorùbá a sì máa jókòó tá a máa plant, tá a máa tún kọ́ níjọ́ kan. A lè fi Ọ̀yọ́ sílẹ̀ sínú igbó títí láéláé. It was a great city in our history, the greatest of our history for 2 centuries. We can't leave it to remain as a jungle inhabited by lions and hyenas. We cannot.
It is not good for the dignity of the Yoruba nation to leave that city in a jungle. Someday, we will have to sit down and plan and rebuild it and make it the great city that our fathers made it. Ekuwaju. Àwọn èèyàn wọn wá ń bára wọn jà, ibi tá a ti ń bára jà, àwọn kan wá fẹ́ lò ó fún ara wọn. Nígbà tó bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wa wọ́n ní ogun Fúlàní òun ló gba Ìlọrin. Nígbà tó gba Ìlọrin tán ó fẹ́ wá gba yòókù Yorùbá, kì í ṣogun Fúlàní o. I'm teaching you something new here. And what I'm teaching you is the true history of what happens. There was a jihad in the north, in Hausa land. People are saying the Fulani conquered Hausa land. The Fulani did not conquer Hausa land. The Hausa people conquered their own kings and gave their thrones to Fulani people. Why? Because the Fulani came and said, we have brought an improved version of Islam. From there, a number of the preachers came south into Yoruba land, especially to the nearest part of Yoruba land, which was nearest part to Hausa land. So many of the preachers came into Yoruba land and began to preach the same message. Your fathers worship gods that are dirty and filthy, and you must get rid of them and accept not just Islam, but our version of Islam. And some of our own people accepted. And so crowds were gathering in roadsides and street corners and listening to messages denouncing our kings, our chiefs, our culture, our religion, our everything. We Yoruba don't say people should not hold any faith they like. You can be a Muslim, you can be a Christian, you can worship any god. We Yoruba people are the most tolerant in the matter of religion in the entire world. There is no country in the world where you will have this type of society that we have. About half Muslim, about half Christian, about another something following our traditional religions, and there will be peace. It happens only in Yoruba land. Sometimes I deliberately go in buses in Lagos. I see young men and women come onto the buses preaching their religion. They are Christians and they are preaching their religion. They are giving you tracts. We Yoruba tolerate such things. In other lands, that will lead to major riots. I see young Muslim men and women preaching their religion freely in every place they like. And we tolerate it. That's our culture. But it is not so in the rest of the world. We thank God. God has chosen the Yoruba nation to do something in the world by giving us the type of culture that He has given us. We tolerate any religion. When foreigners come among us, we treat them well. We accept them. We let them buy land, settle down, send their children to our free schools, and so on. They say ugly things about us. We don't look at that. We look at our culture. We let them come still. It is not, there are not many countries in the world that you find such things. So I have a message for the Yoruba people. God has chosen us and given us the type of culture
that is meant to unify the world, to unite men. Òpómúléró TV. Mo pa ti bí àwa tọ̀nà ọ̀la ikú ò ní pa wá àtọ̀nà ọ̀la pa ti bí. Iná ọ̀la, iná ọ̀la, iná ọ̀la. Ifá kan sọ nínú òdì méjì ẹ̀rọ náà tí fàgbà tó gbé ń jẹ́ bẹ́ẹ̀ bí Ifá ní idẹ ní gíjí ní tọ̀nà ọ̀la òjèdìgìjì ní tọ̀nà ọ̀la kálẹ̀ adéàfò sálọ̀ọ̀sẹ̀ rẹ̀ mọ̀ gbò ńjọ́ tí bàbá tọ̀nà ọ̀la látẹ̀pẹ́ olówó mo tọ̀nà ọ̀la mo pa ti bí ijó níjó ayọ̀ níyọ̀ ní babaláwo yín fá ní fáwọn yan olódùmarè ọba lọ́run ló ń pẹ́ mo tọ̀nà ọ̀la mo pa ti bí o mo tọ̀nà ọ̀la mo pa ti bí àwa tọ̀nà ọ̀la ikú ò ní pa wá àtọ̀nà ọ̀la pa ti bí. Àtọ̀nà ọ̀la lónìí ikú ò ní pa wá o a máa rọ́lá wa lò lóde ìsàlàyé ire o. Òpómúléró, 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 òpómúléró TV. Ṣé kò wá ṣòro? Ọ̀rọ̀ Àṣàkẹ́ ni o. Àṣàkẹ́? Àṣàkẹ́ ti lóyún. Àṣàkẹ́? Àṣàkẹ́ ṣe kí ni? Adélékè. Àṣàkẹ́ ṣe kí ni? Ṣé lóòótọ́ ló lóyún àbírọ́ ni? Òótọ́ ni. Ẹ gbà mí o. Òótọ́ ni. Tí mo bá fi rí ọmọ mi ọ̀rọ̀ pé wèrè kan ju wèrè kan lọ èmi gan wèrè tèmi ju tiẹ̀ lọ ìwọ bàbá àgbà ìyá burúkú yìí. Ẹ káalẹ́ ẹ dákun sísọ òbí tí ń gbé ní ìmọ̀bèrè. Sí o sí nǹkan. Èmi nìyá rẹ̀ ó ti kú òǹlé. Kò tí ì dé bí kò fara dé bí. Lọ́lá ó yẹ kí wọ́n lọ bẹ̀ dọ̀tún. Má bínú jẹ́ kí n gbá màlà wọn ká jẹ. Àmọ̀là. Bẹ́ẹ̀ni. Ẹ wọlé o. Ṣadé Níbo ló ti wà láti ìjọ́ yìí? ẹ̀yin tí mo ti ń béèrè mo wá yín dọ́gba àwọn ilẹ̀ ti kúrò lọ́gbà kódà ẹnìkan ló ṣẹ̀ṣẹ̀ júwe bíi fún mi. Wá jókòó báyìí. Gbogbo ilé ńkọ́, iṣẹ́ ńkọ́. wọ́n wà o wọ́n máa ní kí wọ́n á dúpẹ́ ọjọ́ mà ní ẹ ṣeun ẹ kú àgbálẹ̀ mi ojoojúmọ́. Kò tọ́pẹ́. ó tọ́pẹ́ o ẹ̀yin ò mọ̀ pé. Ọlọ́run ló rán wa síra wa. bẹ́ẹ̀ ni iṣẹ́ Ọlọ́run. Ká tó máa bọ́rọ̀ wa lọ kí ni kí n wá fún ẹ mú báyìí. ẹ wù kí n tó mú nǹkan kankan ìrànwọ́ kan mo mà bá wá sọ́dọ̀ yín. Ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣèdánwò sílé ẹ̀kọ́ gíga mo sì fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ láti gbọ̀n mi nì lórí èdè òyìnbó. Ṣé tán? kò jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ìdùnnú ló bẹ̀ mí, iṣẹ́ ìlọsíwájú dẹ̀ ni. Ìrókò ti wá wó sílé agbẹ́dó kíṣẹ́ bẹ̀rẹ̀ náà ni. Ẹ jẹ́ ká ṣe ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. ó dára màá tètè máa wá. Kí ni kí n wá fún ẹ báyìí? ẹ fún mi lẹ́lẹ́rìn dòdò. ojoojúmọ́ tilẹ̀ làwọn bàbá mi máa ń béèrè yín wọ́n á ní ṣé mò ń gbúrò yín àtàwọn ìyá mi náà wọ́n tilẹ̀ sọ pé àwọn ọmọ bàbá yín kú sódì pọ́n jáde láyé wọ́n lẹ́ni rere gbáà ni wọ́n.
ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ wò bọ́. ọpẹ́lọpẹ́ bàbá rere tó bí mi lọ́mọ. pẹ̀lú ẹ̀wà jẹun ṣé kò sí. èmi ni ṣé kò sí. àbí kò yẹ kí n béèrè ohun tí o wá wá. èmi. ó tó bá ní nǹkan tó fẹ́ ṣe ìní iṣẹ́ tí mo fẹ́ ṣe o. ọ̀dà nǹkan tí mo wá béèrè ni pé mo wá ẹ wá sílé yín ọ̀nà òsì nílé ó yà mí lẹ́nu torí mo mọ̀ pé ò tí ì lè má jáde mo tún wá wá ẹ lọ sí ibi tó ń gbé gangan wọn ni mo ti kẹ́rù kúrò láì sọ fún mi. láì sọ fún ẹ wá àjànà a ní láti mú sùúrù fún ara wa díẹ̀ nígbà tó kàwé tiẹ̀ tán ló ráyè ìyàwó jẹ́ kí èmi náà kàwé tèmi tán. ló ń kọ ẹ ní ìkọkúkọ yìí Àṣàkẹ́. ìkọkúkọ bẹ̀dà ọ̀kọ̀ọ̀kan láyọ̀ ẹsẹ̀ ní ṣòkòtò. tó dáa mo kọ́ àwọn kan ló fẹ́ ṣe ẹ lọ́nà tó bá dẹ̀ yá ojú àwálẹ̀. wo jẹ́ sọ fún ẹ kò sí ẹnìkankan tó ń ṣì mí lọ́nà èmi ni mo tún tí mò ń ṣe rò lóòótọ́ nígbà kan mo fẹ́ràn rẹ dáadáa rí ṣùgbọ́n ní ìsìn ìfẹ́ yẹn ó ti kúrò níbẹ̀ n ò sì ti fẹ́ jẹ́ kó wá mi wá mọ́ ṣé o gbọ́. Àṣàkẹ́. Àjàníjàní iná ọmọ rárá. Àjàní òjò wẹ́líwẹ́lí. Àjàní kí ló dé èyí ti rí. orí fífọ́ òtútù ọ̀fìnkì gbogbo ẹ̀ ló ń ṣe mí. kí ló fà á. orí mi tiẹ̀ ti dàrú báyìí. orí ti dàrú bíi ti báwo. Àṣàkẹ́ ni o. kí ló mú Àṣàkẹ́. ṣé ti gbọ́n pa ti lọ́lá. bí wọn náà ló sọ fún wa àlìbọ́mọ wí nígbà tí Àṣàkẹ́ ti di abara méjì nǹkan. Àṣàkẹ́ ọ̀hún gan báyìí ti bọ́. ó ti o irọ́. bàbá Àṣàkẹ́ fòró ẹ̀mí ẹ̀ nígbà tó gbọ́ pàṣàkẹ́ ti finú ṣoyún ó lè jáde lóru nǹkan bàjẹ́ lára Àṣàkẹ́. èmi gan ni mo gbé lọ sí ilé ìwòsàn lẹ́yìn èyí bàbá ẹ̀ lóun ò fẹ́ rí mi nílé wọn mọ́ mo tún wá Àṣàkẹ́ lọ ibi iṣẹ́ Àṣàkẹ́ gan lóun ò fẹ́ rí mi mọ́. irọ́ ni Àṣàkẹ́ ò jẹ́ sọ bẹ́ẹ̀. kàyéfì ni o pé àwọn èèyàn lè yí padà bírí bẹ́ẹ̀ yẹn ó yà mí lẹ́nu. bàbá rẹ̀ ni o wọ́n dẹ́rù bá ní. àṣé Àṣàkẹ́ lè ṣe báyìí ẹ̀rù obìnrin má bà mí o. ìyẹn ni pé ìfẹ́ Àṣàkẹ́ ò jinlẹ̀ tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ́rù bá ní. pàtàkì máa lọ́rọ̀ òbí lórí ọmọ wo ọmọ mi á lóun fẹ́ fọ́kọ àwọn òbí á ní rárá àyè ò sí. ọmọ mi á lóun ò tí ì ṣetán òbí á ní dandan àfi kó lọ fẹ́yàwó. àdìtú lọ̀rọ̀ òbí àtọmọ o tán bá bímọ tán wọn á máa kọ nírìn wọn á ra akọ́mọ nírìn fún un wọn á máa fà ń tẹ̀tẹ̀ kiri tó bá mọ̀ ọ́ rìn tán kọ́ Ògúndé. ó gbọ́dọ̀ kọjá ọbẹ̀ yẹn o ó gbọ́dọ̀ náà bẹ̀ yẹn o. bó ṣe rí kan nìyẹn. ọ̀rọ̀ ló sọ o ìyá tèmi ń lé mi léré bàbá Àṣàkẹ́ ń fà á sẹ́yìn kún là ń já o. irú kí wàá lélẹ́yìí. wọn ò mọ ohun tí mo lè ṣe o ǹjẹ́ ó yá jẹ́ kí n sọmọ gidi méjì nù báyìí bí lọ́lá ṣe bẹ́ẹ̀ ó lọ Àṣàkẹ́ náà ó tún lọ báyìí ẹ gbà mí.
wo Ìjàọlá ó yẹ ká bá ọmọ yìí sọ̀rọ̀ ni ká bá a sọ òdodo ọ̀rọ̀ ó yẹ kórìí rẹ̀ lè wálé mo gbà tó bá rí èmi àtiwọ́ ó gbọ́dọ̀ sọ gbogbo ohun tó bá wà ń bẹ fún wa. ilé wọn ní kẹ́ lọ iléèwé ti gba sinmi báyìí mo sì níwèé tí mo fẹ́ kọ fún kẹ́ bá mi fún. ẹ wọlé o. ẹ kúrò lẹ́ o. káàbọ̀. iṣẹ́ tí mo fẹ́ fún ẹ ṣe. wàá bẹ̀rẹ̀ láti ibi wàá ṣe dé wàá ṣe débì tó bá tètè ṣe tán màá yẹ̀ ẹ́ wò kó tó lọ. kò burú, ẹ jẹ́ kí n yára bẹ̀rẹ̀. ẹ káàbọ̀ Àjàní, ẹ káàbọ̀ bàbá àti ẹ káàbọ̀. Iṣẹ́ ń kọ́. adúpẹ́ o. Ẹ̀lẹ́ wo arábìnrin. o ẹ káàbọ̀ sà. Yọ yọ. àmì sà. àwọn ìyá mi kọ́. Wọ́n bẹ wọ́n ní máa kẹ́ wọ́n ti rán mi sí ọ. Ìwọ náà sì mọ̀rú iṣẹ́ tí wọ́n lè rán. mo mọ̀ ọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwa náà ò ní dákẹ́ àdúrà. Gbọ́ náà ṣé ò sí nǹkan ọmọ dàbí ẹni po òrù díẹ̀. kò sí nǹkan kan gbogbo à ń lọ à ń bọ̀ yìí náà ni. ẹ dákun, mo fẹ́ ṣètura. tó bá ti jáde wo apá ọ̀tún báyìí. Wá ṣé èsì ọ̀kan nú àwọn ọmọ méjì wọn. rárá o eléyìí kan wàá kọ̀wé ní tiẹ̀ ni. ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ máa sọ yẹn má ti di wàhálà o. Bí ibo. èyí lọ́lá ìyẹn ti lọ́ ń tiẹ̀ nígbà tá Àṣàkẹ́ ti lóyún. bàbá Àṣàkẹ́ ó ń fòrò ẹ̀mí ẹ̀ oyún bàjẹ́ wọ́n tún ní ìhùn gbọ́dọ̀ délé àwọn ọmọ. Ọ máa fi ọ̀rọ̀ ẹ lọ yàn. Tọ́rọ̀ bá rí báyìí oníbà tí ì ṣe nígbà tọ́rọ̀ bá wá bàjẹ́ tán lọ ṣẹ̀ṣẹ̀ máa wá sọ. akúnsáré náà. ààrẹ sísá lásán má ṣe o. wá gbọ́ o ọ̀rọ̀ obìnrin kò tó pọ́nlé rárá o. ọ̀pẹ lóbìnrin gbogbo ẹni tó bá nígbà lọ́wọ́ tó bá dé díẹ̀ nígùn. àgbàdo sí lóbìnrin gbogbo ẹni tó bá léyìn níbo jẹ. má jẹ́ kí ẹnìkan ó fi àsìkò rẹ̀ ṣòfò. wá ọ̀kan ṣe tọ́gbọ́n wá ọ̀kan ṣe o. bí Ọlọ́run bá ń rọ̀jò obìnrin sí ọ̀dọ̀ ọmọkùnrin báyìí ó fẹ́ kí ọ wá ọ̀kan ṣe ni.
orí láàrin ọdún kan ó lè rí obìnrin 6 tó wúlò tó ṣe fẹ́ láàrin ọdún 2 míì ó sì lè má rí kan tó níláárí orí eléyìí tẹ́mi bá lọ́dọ̀ rẹ lónìí má fi ojú fo bí Ọlọ́run ti ṣiṣẹ́ rẹ nù. kò sí nǹkan kan láàrin wa o. gbọ́ ọmọ èèyàn rẹ̀ ni ó sì lẹ́wà àmọ́ àwọn òbí ẹ̀ àwọn náà sì mọ̀ wá lọ́ọ̀sì kan náà láti ń lọ ṣé eléyìí ò tiẹ̀ wá dájú àwọn méjì tó ń torí wọn kú lọ tó ń para ẹ lọ sì wá gbọ́ lónìí ọwọ́ lárọ̀ọ́wọ́tó lọ́la kan ọwọ́ lè má tó mọ́ kọ̀dárò. káàbọ̀ ó máa pẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ni ewé ìjẹ́ǹjẹ́ mi mú lọ já. ọ̀dà èmi ò máa lọ kó rú ọ̀rọ̀ mi wo mo ti gbọ́. kó rú o. arábìnrin. ó dàbọ̀ sà. yóò dáa fún ọ. àmì o. ó jèrè. àmì sà. ó jèrè òtítí bàbá jẹ́ ó jẹ́ tọ́lọ́gìnìgìnì aṣọ ọ̀radà. ẹ ṣeun sà. ó jẹ́ takóhun kó tán ohun ọ̀rọ̀ ń fẹ̀. ẹ ṣeun sà. ó máa ṣẹ́gun lọ́tún ó máa ṣẹ́gun lósì ó máa bí àwọn ọ̀tá lulẹ̀ láàrin àmì o. àyà wọn lọ́wọ́ máa gbà kọjá. àmì. wọn ló lékè àwọn ọ̀tá ẹ̀. àmì sà. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. agolé yẹn. Àjàní ọkọ mi ọmọ Ajíbọ́sì ọmọ èpè ọjà àtọ́ tímátì ọmọ ẹsẹ̀ bí ìgbè ìlẹ̀kẹ̀ àtọ́ tímátì ọmọ ẹsẹ̀ bí ìhà idẹ. ilé ọkọ mi ilé ọ jìnnà sí mi pọ̀ mo rán bọ̀dé sí ọ. wọ́n jíṣẹ́. sọ́sọ tàlá tí mo lá. wọn ò jíṣẹ́ àlá o. ẹ lálàá. gbogbo yín irú kọ̀ọ̀kan mo lálàá o ni mo bá rí bàbá rẹ ọkọ mi ọmọ adégorí ìtẹ́ ọmọ ìdìgbàrà lẹ̀kẹ̀ lọ bá múra òde àgbádá ńlá kábàkádà yẹ́yẹ́yẹ́ lábá ní kọ́ lọ rèé báwọn mẹ́sìn tó wọ́n gùn wálé ayé wa o kí ọmọ rẹ sì mú wà ní bàbá rẹ bá bínú tó bá jòkólẹ̀ kí ọba ké sí mi wọ́n ní ọmọ bọ́mọ rẹ yìí sọ̀rọ̀ Àjàní ọ̀rọ̀ ọ̀hún ni mò ń gbọ́ ọ sọ yìí o lóòótọ́ àlágọ̀ ṣùgbọ́n a máa lápẹẹrẹ. ó ti yé mi ọlọ́run á ṣe ètò dáa. lásìkò. lásìkò. Àjàní. báwo ni. ìjà ọ̀la. mi ò jẹ́ wá rí yín mọ́. ọjọ́ náà mo lọ yìí. wo kí ló wá ṣe kí ló dẹ̀ ṣẹlẹ̀. má bínú sórí báyìí kúrò lọ́dọ̀ ẹ̀ ń jọ yẹn ibẹ̀ la lọ tààrà àbáyẹ ẹ̀ níta ó ní Àṣàkẹ́ òsì nílé àbá fún un ní lẹ́tà pé kó bá wa fún un pàtó tún di ìrọ̀lẹ́ àná èmi nìkan mo bá tún gbéra fún mi lọ sílé mo á kó ìwé ńláńlá méjì dání bí mo ṣe débẹ̀ ìyá ẹ̀ ni mo tún bá ń ta mo bá sọ fún pé Àṣàkẹ́ ló ní kí n bá òun kó àwọn ìwé yìí wá o ó ní ó rojú kókó ó ṣàní kí n wọlé Àṣàkẹ́ sọ̀rọ̀ púpọ̀ o ibi tó ti rírù gbéra yẹn kò tiẹ̀ yé mi ó kàn takú ni ṣùgbọ́n mo fura pé akọ ojú ayé lásán ló ń ṣe mo ní kó dá sí ìwé ẹ̀ padà ó sì kọ́ òun ni. Àjàní mo fẹ́ tètè dá èsì ìwé rẹ padà kí n lè tètè bọ́ nínú wàhálà tiẹ̀ yìí kí a sọ tòótọ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ dùn mí gan-an ṣùgbọ́n mo rò pé Ọlọ́run fi kọ́ mi lọ́gbọ́n ni nígbà tí mo bá kàwé tèmi náà tán mo lè wá ronú ọkọ báyìí mo fẹ́ fi ẹ̀mí mi sọ́kàn kan má ṣe wá mi wá mọ́ o bí àwọn nǹkan kan bá wà tí o fẹ́ gbà padà jọ̀wọ́ jẹ́ kí n gbọ́ o èmi ni
Àṣàkẹ́. Ṣé o rò pórí ọmọ yóò tí ì burú báyìí? Wo jáwábì kan fìdílé náà. Ǹjẹ́ àní wà nǹkan kan mú báyìí? Rárá, já bọ́ sábẹ́ igi mbẹ̀yẹn ká sọ ta ní sọ. Báwo ni olólùfẹ́ ṣe ń yí bírí báyìí? Mi ò rírú ẹ̀ rí o. Ó tilẹ̀ jẹ́ kí gbogbo nǹkan sú mi pátá. Ṣùgbọ́n dákun, má jẹ́ kó dá àìsàn sí ẹ lára o. Èmi mọ̀ pé Àṣàkẹ́ ṣì ń padà bọ̀. Ó lè má bàjá ni mọ́ o. Èmi náà tilẹ̀ wá fẹ́ sinmi díẹ̀ báyìí, ó tó gẹ́. Ó rí pé tèmi yìí fẹ́ le díẹ̀. Kí obìnrin dáadáa méjì sọnù lọ́wọ́ ènìyàn láàrin oṣù mẹ́ta, ó le díẹ̀ o. Orí kan fọ́ mi ní ṣá. Gbọ́nà. Àbí ká fìyà jẹ ọmọ ìdí ẹ̀ ni. Kó fi mọ̀ pé èèyàn kì í máa ń hùwà bẹ́yẹn. Ọ̀dẹ̀ ló pè wá ni. Ó yẹ ká fìyà jẹ. Láíláí. Ìyà kẹ̀. Báwo ni èmi ṣe lè ṣètò ìyà kankan f'Àṣàkẹ́? Kò ṣeé ṣe o. Tó, kí ló wá fẹ́ ṣe? Mo ṣàfẹ́ máa wò ṣáá. Fún bí ọdún méjì mi ò ní wojú obìnrin kankan. Ayé ò wá ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn. Wo ọdún kan là á lówó, ọdún kan là á bímọ. Tó bá ṣe nínú ọdún yìí lọ́lọ́run sọ pé o máa níyàwó. Nínú k'Àṣàkẹ́ padà wá tàbí kó rọ́mọ míì. Bí àǹfààní dáadáa kan bá wá yọjú, má sọnù o. Torí wípé ayé kì í fọn fèrè tó fi ń kọjá lára ẹni. A jẹ́ pé kí n ṣe bí ewé ojú omi. Kí n gba ibikíbi tómi bá gbé mi lọ. Ibi ire lomi ayé á sì gbé wa lọ. Wo ọ̀gá kì í kìlọ̀ fún ni tí fi máṣọ lára ẹni. Ohun èèyàn sì lóhun Ọlọ́run. Ẹ ṣé gan-an. Ó dàbọ̀. Ṣàkẹ́, èwo ló wá ṣe ń bí? Mo wá wá àwọn nǹkan rà bí mi. Kó mà tó jẹ́ mẹ́ta Àṣàkẹ́. Má bọ̀, jẹ́ ká wá nǹkan mú bí ká lè ráyè sọ̀rọ̀. Bọ́tọ̀ máa ń bá mi sọ yóò máa tí yé mi Àṣàkẹ́. Lóòótọ́, mo mọ̀ pé ó láti dùn ó díẹ̀, ṣùgbọ́n òótọ́ ọbẹ̀ ṣáà ni mo gbọ́dọ̀ sọ. Pé kí ni? N ò lè kórin méjì bọ̀ náà Àjàní, agbára mi ò gbé. Àfi tó bá lè dúró kí n jáde yunifásitì ló kù. Ìdánilójú olówó àìpé lẹ́yìn ọdún mẹ́ta, èmi náà ló sì máa fẹ́. Ẹni tá a ṣáà ti mọ̀ tẹ́lẹ̀, ó yàtọ̀ sí ẹni tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n fi ọ́ sọ́kàn. Fífi sọ́kàn. Ó dáa, tó wáyé pé lóòótọ́ ló fẹ́ràn mi, tó kàn yẹ pé ẹ̀rù kàn ń bá ẹ lásán ni, nǹkan mi ìwà tàtún lè ṣe. Wọ́n jẹ́ ká ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́ tẹ́nikẹ́ni ò ní mọ̀. Tó kàn yẹ pé èmi àti ẹnìkan ṣo la máa mọ̀ pé a ti di tọkọtaya. Èmi rẹ kọ́, tó bá lè dúró kí n jáde yunifásitì déédéé, tó bá sì lè dúró. Ìdúró ò fege. Wo èmi ti jáde nílé ti pẹ́ o, mo ti fẹ́ máa lọ fún màrí o. Òpómúléró, 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 òpómúléró.